òkè ragajigi ọba àwọn òkè. Congratulations Abẹ́ní tèmi. Wọ́n lọ lé lọ́dún kan lónìí ọjọ́ 21 oṣù kẹjọ. Abẹ́ní ìmọ̀ta ò ní jọ lórí. Ipá ọ̀tá ò ní kọ́ orí bá ti ṣe bẹ́ẹ̀ ló rọ́nà gbégbà. Ìdààmú ò ní dé bá Olúwadùnsí tèmi. Ẹ̀mí rẹ̀ ó gùn ò ní kúkú òjijì. Wọ́n ní fojú sunkún rẹ̀ Abẹ́ní àṣeyọrí ló ṣe. Ó kúkú kéré oko délé mi ò ní wá ẹ̀tì. Okú àṣeyẹjàre tẹ̀mí ò ní bọ́ nínú sàré. Lẹ́jàre ọmọ wọn lẹ́gbà alákẹ́mọ̀ Lisa bí ọmọ gbòǹgbò àkàlà. Ọmọ oró láta. Bí yùmù lóró ókè o nílùú bàbá tó bí ọlọ́mọ. Abẹ́ní mọ́díkà bàbá yóò fìdí orò hàn mí lọ́jọ́ sí wọ́n ní gúnyán lẹ́bẹ̀ kí n sì ro kàmìnìjọ. Olúwadùnsí mo gúnyán lẹ́bẹ̀ tán mo sì ro kàmìnìjọ. Abẹ́ní o lè bìlíìfù pé pẹlẹbẹ igi lásán náà bàbá rẹ̀ gbélé lọ. Àṣẹ yùmù lóró ókè o nílé bàbá tó bí ọlọ́mọ. Mo kí ọ jàre Abẹ́ní Adé ọmọ ọba ará Ìláwẹ̀ ọmọ ará Ìlá funfun. Wọ́n lọ́jọ́ tó pa yín lánàá òdélé. Borí ló kúkú dá yín sí. Bẹ́ẹ̀ni odi ló pa yín mọ́. Òjò tó pa yín tó tún pèrè yín. Bí bó ṣe pa yín tó kò kúkú pẹ́ wà ara yín dànù. Ìlẹ́jàre Abẹ́ní tèmi. Abẹ́ní láti iléeṣẹ́ MF Entertainment Concept ni. Olólùfẹ́ rẹ̀ ló kúkú rán mi sí ọ Àkànbí. Ó lónìí lọ́jọ́ tá Abẹ́ní bí ọkàn òun sáyé pé ká celebrate ẹ̀. Abẹ́ní máa polongo wa fáwọn èèyàn rẹ̀ kán máa gbé bẹ́ẹ̀dẹ̀ pàkejì wọn bọ̀ lọ́dọ̀ wa. Bó sì jálága àdúrà àti jókòó ní bọ́lọ́ lóní orí bẹ́ẹ̀ nílé iṣẹ́ wa. Happy birthday Abdulkareem Umukutum Olúwadùnsí Abẹ́ní Adé wàá ṣẹ́.